Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ kú òwúrọ̀ o, ẹ kú ìdájí o, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Lásìkò tí ibi tí gbogbo yín wà. Bẹ́ẹ̀ ni, ẹ kú ojúmọ́ ìní. Òní àná ti lọ, ìní ló kù, ìní á san wá sówó àtọ̀hún àti àlàáfíà. Bẹ́ẹ̀ ni. La bá gbọ́ pé kábíyèsí ó jáde ní ààfin ní àná òde yìí. Wọ́n bá ní bàbá arọ́pò wá sí ààfin. Ìgbà tó dé géètì, àwọn security wọ́n sáré sí géètì, wọ́n fẹ́ ṣí ilẹ̀kùn. Wọ́n ṣí ilẹ̀kùn àṣé àwọn olórí. Wọ́n ló ṣí ilẹ̀kùn, ilẹ̀kùn ṣí, ó ṣí ilẹ̀kùn, ilẹ̀kùn ṣí. Bí wọ́n ti rí bàbá arọ́pò, àṣá mọ̀ bó ṣá ṣe ṣe, wọ́n ní wọ́n bá lọ́ọ̀kì tiwọn. Wọ́n fi kọ́kọ́rọ́ tiwọn, wọ́n ṣán àgádágodo tí wọ́n mọ́ géètì. Bàbá yẹn dẹ̀ ṣí ilẹ̀kùn, bàbá yẹn security ṣí ilẹ̀kùn títí tí ṣí ilẹ̀kùn. Rí pé wọ́n ti fi padlock mi fi lock ẹ̀. Bí bàbá arọ́pò wá, ilẹ̀kùn ṣe é ṣí ni. Security ní, bàbá wọn lock ẹ̀ ni, wọ́n ti fi padlock mi lock ẹ̀. Ta ló máa lock ẹ̀? Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbó ilẹ̀kùn jìgìjì ká security ò lè ráyè wọlé. Bí security ṣe, àwọn olórí, àṣá àwọn olórí ti lọ lock gate. Wọ́n lock gate, security ò ráyè wọlé lọ bá wọn pé ta ló lock gate. Security wà lẹ́yìn lọ́hùn. Àwọn olórí wọ́n wà nínú ilé tán lock gate. Bàbá ò lè ráyè wọlé, bàbá arọ́pò. Bí bàbá arọ́pò ṣe wá pé, ó pe ọmọ ẹ̀, kábíyèsí. Òun wá pé wọ́n ní sí l'around. Wọ́n máa ti ti òun mọ́ta, wọ́n ò ṣí gate, ó fẹ́ wọlé, wọ́n ní security ní àwọn gatemen. Wọ́n ti ti ilẹ̀kùn, wọ́n ti ti ilẹ̀kùn tiwọn. Wọ́n dẹ̀ ṣí tiwọn, ilẹ̀kùn tiwọn. Àgádágodo ó open bẹ́ẹ̀ tí àwọn àgádágodo mi wọ́n ṣán tí kejì sí kíni kóhun dẹ̀ suspect. Security ní àwọn olórí náà máa lock ẹ̀ ní ẹ̀yìn, kí náà rí lọ́bẹ̀ tó fi wá rú sọ́wọ́. Òun ò dẹ̀ lè ráyè wọ inú ilé láti lọ pé ẹnì kankan nínú wọn. Pé ta ló ṣí ilẹ̀kùn bí kábíyèsí wá pé àwọn olórí. Mo gbọ́ bàbá òun, wọ́n ló ṣàpè kan nínú wọn, ó pe Mariam. Bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ dé, wọ́n ní ó dé ńjọ́ kejì ní gbogbo ibi tí wọ́n ti lọ. Ṣé mọ̀ pé ó sick tó wà níbi tí wọ́n ti lọ bail, níbi tó ti ń ṣe ìtọ́jú. Wọ́n lánàá ló dé, wọ́n ní bó ṣe dé báyìí. Ní ìjẹta, wọ́n ló dé ní òru ìjẹta. Àná ni kíní yẹn wá ṣẹlẹ̀. Wọ́n ní bó ṣe kábíyèsí ṣe wá pé Mariam, kí ló ṣẹlẹ̀? Wọ́n náà ti gate. Wọ́n ní èèyàn olórí ti gate. Ẹ gbọ́ nǹkan tí olórí sọ, tí Mariam sọ. Ó ní ṣé òun ni gate man ni tí kábíyèsí ń bèèrè lọ́wọ́ pé báwo ló ń ṣe ti gate? Kí n tó ń bẹ̀? Ó yá, ẹ lọ ṣí gate yẹn, òun ń bọ̀ o. Ó ní òun kò fòun sí gate. Báwo ló ṣe wá jẹ́ pé òun ni kábíyèsí ló ń bèèrè kíní lọ́wọ́ ẹ̀? Wọ́n ní ibi tí kábíyèsí lọ gan. Thank God pé ibi tó lọ, pé wọ́n dé area ibi tó lọ jìnnà. Wọ́n ló wá ní kí bàbá dúró sí gate pé òun ń bọ̀. Ó máa worry. Bí wọ́n ní kó pẹ́ kó jìnnà bí kábíyèsí ṣe kúrò níbi tó wà pé kò fi ní ṣe program tó lọ ṣe kan bọ́ lẹ́lẹ́lẹ́. Ó yí bàbá bẹ́ẹ̀ ní gate. Bàbá kí ló ń ṣẹlẹ̀ kíní kan? Tó gbà tí àwọn kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní horn, ìgbà tí wọ́n rí pé kábíyèsí ti dé. Horn kábíyèsí lélẹ́yìí o. Wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sáré gàràgàràgàrà, wọ́n sáré lọ ṣí gate. Wọ́n ní ta ló dé wá ṣí gate o? Ó wá jẹ́ olórí Tóbi. Wọ́n ní Tóbi wá sáré ṣí gate. So ìwọ ló lock gate? Okay. Ta ló ti gate nínú yín? Ní kábíyèsí béèrè o. Ta ló ti gate nínú yín? Wọ́n wá ń tí síra wọn. Wọ́n náà bá olórí Rónkẹ́ ní ṣé wọ́n rí kọ́kọ́rọ́ lọ́wọ́ òun?
Mariam ní ṣé wọ́n rí key lọ́wọ́, ṣé òun ní security ni. Tí bí wọ́n dẹ̀ ní ìyẹn Tóbi, wọ́n ní wọ́n tiẹ̀ ti rí yẹn live pé òun ló wá ṣí gate. Wọ́n ní bí kábíyèsí o, bó ṣe bínú bí olóró nìyẹn pé ó yá. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní wọ́n command àwọn security pé ó yá. Kàn wá chase gbogbo. Wọ́n láwọn security mi tẹ̀lé kábíyèsí jáde. Wọ́n ló tán àwọn security àtàwọn entourage pé kàn wọnú gbogbo chamber, kàn bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ẹrù wọn síta. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní kó ẹrù. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ẹrù. Wọ́n nígbà tí wọ́n á kẹ́rù, títí tí kábíyèsí ń tiẹ̀ gbọ́nà. Ẹrù wo lé tí ẹ̀ ń kó? Pẹ́rù wo lò ń kó? Ó yá, ẹ kó gbogbo ẹrù yẹn. Ẹ kó gbogbo ẹrù yẹn padà. Ó yẹ ẹ bọ́ta torí nígbà tí ẹ̀ ń bọ̀ ẹ kó ẹrù kankan dání. Òun lòun ní gbogbo ẹrù yìí. Ìgbà tí ẹ dé bí òun lòun ra gbogbo ẹ̀. Kò sí ẹrù kankan tí ẹ kó wọnú ààfin. Ó yá kí gbogbo yín. Káwọn security kàn bẹ̀rẹ̀ sí ní march wọn síta. Wọ́n ní ẹ wá wo ariwo yìí o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní, kábíyèsí ẹ jọ̀ọ́. Kábíyèsí ẹ má bínú. Ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí. Wọ́n ní bí kábíyèsí ṣe. Wọ́n ní kábíyèsí ní kan tí wọ́n ní wọ́n bọ́. Ó ní ààfin dàrú lánàá. Ṣé ẹ mọ̀ pé a lè gbọ́ ká má sọ fún wa. Wọ́n láàfin dàrú lánàá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe. Wọ́n ní kábíyèsí ní ńlá. Kò sí nǹkan tó jọ. Wọ́n ní nǹkan tí kábíyèsí ń béèrè lọ́wọ́ wọn lólórí Mariam ló command o. Pé bàbá rọ́pò. Pé bàbá rọ́pò gbọdọ̀ tún wọ compound yìí mọ́. Àwọn máa fojú ẹ̀ hàn mẹ́wàá. Nígbà tó ń gbọ́ pé bàbá rọ́pò ń bọ̀ nìyẹn kíni. Àwọn ṣe lọ ṣán kíni pé kò gbọdọ̀ wọnú compound. Wọ́n nítorí bàbá rọ́pò náà ṣe lọ ti àgádágodo tilẹ̀. Kí ló dé? Kí dé tí bàbá rọ́pò fẹ́ wọ bíbá yìí? Kàtí bàbá rọ́pò fẹ́ kò nífẹ̀ẹ́ gbogbo wọn pátápátá pé àwọn á dé make sure pé àwọn á ṣe ṣégè mẹ́tàlá fún pé àwọn máa bá fa kínní kan. Wọ́n ní bí olórí Mariam tó ṣe bẹnu jẹ́ yánmọyànmọ. Ṣé mọ̀ pé kò kúkú mọ̀ ọ̀rọ̀ sọ? Ó gbójúlé oògùn ẹ̀, ó dẹ̀ gbójúlé owó tó ní. Ṣéńjì tó jẹ́ pé wọ́n máa bá ṣẹ sí wẹ́wẹ́. Èló ló wà lọ́wọ́ ẹ̀ tó wá sí? Kó lọ sí gbìrà. Kó lọ ṣe gbogbo ẹ̀ nílùú wọn. Kó lọ ṣe gbogbo nọ́sẹ̀sì yẹn. Ó ṣe wá sáàfin Ifẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni. Bó lówó tí ó ní sí àpò ara, ó ní sí. Lọ fún àwọn ará ìgbìrà. Ọkọ ẹ̀ ń tàràkà, ìyá àwọn ọmọ ẹ̀ ń tàràkà. Ó dẹ̀ lódo. Irú owó orí burúkú wo nìyẹn? Tó lówó tán mọ̀ family ẹ̀ pọ̀ lówó. Tó jẹ́ pé ìta ló ti lọ fi lọ́ ń gba yìí. Àwọn olóòtú ẹ̀, ó mọ̀ pé ẹni tó lówó tó ní kíni tó ní ìwà tí ò dẹ̀ ní kíni. Òun àti owó ẹ̀ ó máa tẹ̀ ni. Wọ́n máa kàn wọ́n lábùkù. Àbẹ́ẹ̀ tí rí olówó tán sọ pé kíni. Níbo ni kíni tí ẹ ti jẹ́ láwùjọ? Ṣé òun ló ń feed gbogbo àwùjọ ni àbí òun ló ń feed ìlú? Wọ́n ní ló bá tán. Bí kábíyèsí ṣe ní kó yá. Wọ́n march gbogbo wọn síta. Wọ́n march wọn síta lóòótọ́. Wọ́n ní so therefore. Wọ́n ní bí gbogbo wọn ṣe wà ní outside gate yẹn. Bí kábíyèsí sọ pé kò sí tó máa wọlé. Kàṣá ni nǹkan tá a gbọ́ nìyẹn. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Bẹ́ẹ̀ tí nǹkan tá a gbọ́, òun là ní ká sọ fún yín ká update yín. Bí àwọn olórí yẹn bó ṣe bàjẹ́ tán. Tó bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìgbéraga. Tó bẹ́ẹ̀ náà ni ìwà tí kábíyèsí lọ gbìn sí wọn nù òun náà hù jáde. Tí kábíyèsí bá ti lé gbogbo wọn tó ṣí gbogbo wọn kúrò láàfin. Ìyẹn gan ó ti wà enough láti lé wọn dànù. Ká má ṣe sọ gbogbo ìbàjẹ́ tó wà ní tó ti ṣe láti ilé wa. Ẹ̀yin èèyàn wa, tẹ bá rí nǹkan tí ẹ máa wá sọ sí, ẹ bá fi sí comment section. Torí ọ̀rọ̀ yìí àwa gan. Tá bá sọ pé kò sú wa irọ́ la pa. Bákan ní ká mú wá sí etí gbọ̀nyín kẹ́ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní fún sí àwọn olórí yẹn. Ẹ ṣé bó ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé o. Ẹ bá share, kẹ́ bá comment, kẹ́ lè bá subscribe. Ẹ ṣé o. Ọwọ́ tẹ fi ń ṣe yẹn. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run lórí ajẹ́njẹ tó lè máa fọwọ́ ọwọ́ yẹn máa ṣe ire. Ó máa tẹ̀lé wa nígbà gbogbo. Jésù Olúwa wa. Amen. Thank you very much. Bye.